War. Warrior. War. Warrior. War. Kò sí ìgbà tí kò ní dogun. Mò ń tẹnu mọ́ pé kò sí ìgbà tí kò ní dogun. Ṣùgbọ́n tó bá máa dogun, ọwọ́ yín ni yóò ti wá. Nítorí nǹkan tí àwa fẹ́ yìí, a máa gbà á. Kò sí nǹkan tá ẹ lè ṣe sí. Ẹ dúró dédé. Ẹ dúró dédé. Ẹ dúró dédé. Warrior. War. Warrior. War. Warrior. War. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Ọmọ ogun lẹ̀ Yorùbá. Kò sí ìpadà sẹ́yìn. Ọmọ ogun lẹ̀ Yorùbá. Kò sí ìpadà sẹ́yìn. Ọmọ ogun lẹ̀ Yorùbá. Kò sí ìpadà sẹ́yìn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tó bá ti bá wa, tọ́rọ̀ yìí bá ti bá yín ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Mo kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀, mo kí gbogbo yín pátápátá. Orúkọ mi ni Pastor Felix Bankole.
tí gbogbo ènìyàn mọ̀ sí Ọ̀rànmíyàn. Mo kí yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé ní diaspora káàkiri gbogbo yín ni mo kí o. Gbogbo ẹ̀yin rédíò pírẹsẹ̀ntà, gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ nínú lórí Instagram, lórí YouTube, lórí Facebook, gbogbo yín pátápátá ni mo kí. Ẹ kú iṣẹ́ takuntakun lórí kí ká bá lè gbálẹ̀ Yorùbá yìí. Mo kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run kúkú máa fi iṣẹ́ yìn wá. Ní ṣe lásán lágbára Ọlọ́run. Mo kí gbogbo yín ẹ kú iṣẹ́ takuntakun. Mo wá kí bàbá mi pàtàkì, bàbá wa Bánjí Akíntóyè. Mo kí yín bàbá, ẹ kú iṣẹ́. Ọlọ́run á túbọ̀rọ̀ lọ́ra ẹ̀mí yín fún wa dáadáa lágbára Ọlọ́run. Ojú yín báyìí ló máa ṣe, ojú yín báyìí ni tí gbogbo wa fi máa na flag Yorùbá nation sókè. A ò ní fi flower san fún yín lórí sàré. Mo kí bàbá mi. Mo máa ń sọ fún yín, gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń sọ̀rọ̀, mo ń sọ fún yín pé Chief Sunday Igboho yìí ṣe ẹ̀gbọ́n mi, wọn yìí ṣe ọ̀rẹ́ mi, bàbá mi ni wọ́n. Bàbá mi ni Chief Sunday Igboho, bàbá mi ni wọ́n jẹ́. Mo kí yín bàbá wípé ẹ kú iṣẹ́ takuntakun. Àdúrà mi ni wípé ayọ̀ àti àlàáfíà lẹ máa fi jáde padà wá bá wa. Àwa gan ń retí yín. So mo kí yín lẹ́ẹ̀kan sí bàbá, ibi ò ní ṣẹlẹ̀ sí yín o. Ní gbúrò ikú yín lójijì, ẹ dẹ̀ ní gbúrò ikú tiwa náà. Ẹ ní fojú sunkún lórí wa o, lágbára Ọlọ́run. Bákan náà, mo kí gbogbo ẹ̀yin ọba aláyé àti gbogbo ẹ̀yin àgbààgbà nílẹ̀ Oòduà tẹ́ ẹ pè mí fún ìpàdé àlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Tẹ́ ń sọ wípé ẹ tí ìfẹ́ kó dogun. Mo kí gbogbo yín. Ní báyìí, ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù torí pé a ti múra. Mo dẹ̀ ti ṣetán báyìí láti gbára wa kúrò lọ́wọ́ ogun àwọn Fúlàní tó ń jí àwọn ènìyàn gbé nílẹ̀ Yorùbá. Fídíò ọjọ́sí tí mo gbé jáde yẹn, ìyẹn ló jẹ́ kí n mọ̀ wípé àwọn àgbààgbà akọni àwọn alágbára, àwọn tí èròjà baba ńlá baba wa ṣì wà lọ́wọ́ rẹ̀, wọ́n ṣì wà lórílẹ̀ alààyè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún ẹ̀yin tẹ́ ẹ ti wá mi rí, tá a ti jọ sọ̀rọ̀ papọ̀ tí mo ti ríṣẹ́ yín, àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ tí ì rí mi. Gbogbo yín pátápátá ni mo kí. Pàápàá jùlọ kò sí bí mo ṣe máa kí àwọn ènìyàn tó tí mi ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá mi kan. Ẹ̀yin afabẹ́yìnbọn, a fi ọyàn jà. Àfi ẹni tí ò bá mu yàn láyé lápá àti yín ò ká. Mo kí yín o, ìbà ni mo ṣe. Mo wá kí ẹ̀yin bàbá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ mi wípé àníṣe ogun yìí àjàyè ni, wípé ilẹ̀ Yorùbá yìí dandan ni ká gbà. Gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ wo gbogbo ẹ̀yin ará diaspora, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ lọ fi ọkàn yín balẹ̀. Ẹ lọ fọkàn yín balẹ̀. Alágbára ń bẹ nílẹ̀ Yorùbá tí kìí ṣe díẹ̀. A ti jọ fojú rinjú báyìí, a ti jọ ríra wa. Wọ́n ti tẹ̀sí nǹkan agbára àti rí. Àwọn tí ò kí ló ń jẹ́ bọ́n, ẹ fi ọ̀rọ̀ bọ́n lẹ̀. Àwa ò ní bọ́n, ṣùgbọ́n àwọn nǹkan tó ń dájú tìbọn tó jẹ́ àwọn nǹkan bàbá wa tí wọ́n fi gbára wọn lẹ̀ lóko ẹrú níjọ́sí, ó ti wà ń kalẹ̀. Pàtàkì ohun tó gbé mi jáde ní ìjínigbé tó ń lọ lọ́wọ́, especially Ìbàdàn sí Èkó expressway yẹn. Àti wá báwọn èèyàn ṣe ń pè lọ́tún lósì lórí ọ̀rọ̀ yẹn, ni mo ṣe torí ẹ̀ jáde. Àwọn ọmọ ogun mi tó jẹ́ àwọn ọmọ ogun Ọ̀rànmíyàn tilẹ̀ Yorùbá tó ń bẹ níkàlẹ̀. Mo ti ṣègbáradì fún wọn báyìí. Mo dẹ̀ ti pín wọn sí gbogbo state tó wà ní ilẹ̀ Yorùbá. Ní báyìí wọ́n fẹ́ máa jáde lọ. Kì í ṣe fún ogun jíjà, kì í ṣe fún ìjà, nítorí èmi ò kì í ṣọmọ àlè. Gbogbo àwọn bàbá ò gbọdọ̀ bá mi sọ̀rọ̀ kí n wá sọ pé titi wọn báwo, kí n má gbọ́ sí wọn lẹ́nu. Kì í ṣe fún titogun jíjà. Wọ́n fẹ́ jáde ni fún àlàáfíà, láti dáàbò bo gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ àwọn tó ń jí àwọn Fúlàní tó ń jí àwọn èèyàn wa gbé nílẹ̀ Yorùbá káàkiri. Wọ́n ti wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá báyìí. Wọ́n fẹ́ máa lọ láti stéètì kan sí stéètì kan. Gbogbo àwọn ibi tí àwọn máa kọjá níbi táwọn igbó wà, wọ́n á máa patrol káàkiri, nítorí wọ́n á máa rìn bí Àmọ̀tẹ́kùn. Bí àwọn Àmọ̀tẹ́kùn ṣe ń ṣe yẹn, bẹ́ẹ̀ làwọn náà ṣe fẹ́ máa ṣe. Wọ́n á máa káàkiri bẹ́ẹ̀, torí wípé a rí pé ibi tó dé báyìí, àfi ká bójútó ilẹ̀ wa fúnra wa. A fẹ́ bójútó nǹkan wa fúnra wa. Ẹ̀yin ọlọ́pàá,
mi ò bá tìjà wá mi ò lè máa wòran báyìí kí wọ́n máa pa àwọn ẹ̀gbọ́n wa àbúrò wa àwọn bàbá wa àtìyá wa now tó bá máa di ogun ọwọ́ yín ni yóò ti wá ẹ̀yin náà lẹ máa fà tó bá máa dogun so àwọn èèyàn mi tó fẹ́ máa lọ káàkiri yìí tó fẹ́ máa patrol káàkiri lójú ọ̀nà ní títì káàkiri ẹ má fọwọ́ kàn wọ́n o wọn yìí ṣe ẹni tẹ́ máa arrest o ẹ má fọwọ́ kàn wọ́n o torí pé tó bá máa dogun ọwọ́ yín ni yóò ti wá wọn ò ní mú ìbọn dání kò sí nǹkan ogun lọ́wọ́ wọn nǹkan ogun dẹ̀ tó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n kì í ṣe bíi tìbọn nǹkan ogun àwọn bàbá wa ló wà lọ́wọ́ wọn wọn ò ní kó bọ́n dání wọn á máa patrol káàkiri láti máa lọ láti máa bọ̀ ṣùgbọ́n ẹ má dá wọn dúró torí tó bá máa dogun ẹ rí i pé mò ń repeat ọ̀rọ̀ yẹn mò ń tún sọ torí tó bá máa dogun ọwọ́ yín ni yóò ti wá gbogbo ẹ̀yin èèyàn wa láti diaspora tẹ́ ti wá ń pè mí tẹ́ ń sọ fún mi wípé wọ́n ti ń ṣe campaign lórí ìdìbò tó ń bọ̀ lọ́nà mo ti sọ síwájú nínú fídíò ọjọ́sí tí mo gbé jáde mo ní kò ní sí election kankan ní 2022 yìí àti 2023 mo dúró lórí ọ̀rọ̀ mi ìdìbò Èkìtì àti ti Ọ̀ṣun state kò lè wáyé ẹ fọkàn yín balẹ̀ ìyẹn ò lè ṣẹlẹ̀ láyéláyé kò lè wáyé tó ìdìbò 2023 náà kò lè wáyé gbogbo àwọn tó ń ṣe campaign dára wọn láàmú ni ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa mo fẹ́ ṣèkìlọ̀ kan alákọ̀ọ́kọ́ ẹ fọkàn yín balẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run aláyọ̀ ọ̀gá ògo jùlọ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run tó ní ẹ̀mí mi tó ní ẹ̀mí tiyín náà ẹ má bá wọn lọ bí campaign o torí nǹkan lè ṣẹlẹ̀ at any time ẹ má lọ bí campaign o tí wọ́n bá ti ń pè yín pé campaign ya ẹ padà o ẹ má lọ o ó léwu o torí mò ń sọ fún yín wípé kò ní sí ìdìbò kankan nílẹ̀ Yorùbá now a ti wá rí wípé àwọn bàbá kan a ti wá rí wípé àwọn olóṣèlú wa ti dìde wọ́n ti bẹ̀rẹ̀ campaign ṣùgbọ́n èmi fi ń dá yín lójú wípé kò ní sí ìdìbò ẹ wá kíyèsára ẹ má lọ bí campaign kí campaign tí wọ́n bá ti pè yín sí toró léwu fẹ́mi yín ẹni tó bá wá kọ̀ tí ò gbọ́ tó bá wá lọ ohun tó bá wá rí ohun tó bá fojú ẹ̀ ohun tó bá rí kó fara mọ́ tàbí ohun tó bá ṣẹlẹ̀ sí káwọn ẹbí rẹ̀ kó fara mọ́ so mo kí yín kí ọmọ má sọ̀yánù kí bàbá dẹ̀ má sọ ọmọ nù ni mo ṣe ń bẹ gbogbo yín ẹ jọ̀ọ́ ẹ má lọ bí campaign kankan ẹ rọ àwọn ọmọ yín gbogbo ẹ̀yin òbí ẹ jọ̀wọ́ ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ẹ̀yin ọmọ náà ẹ bá àwọn bàbá yín sọ̀rọ̀ ẹ rọ wọ́n nǹkan tí ìjà gbogbo nǹkan tẹ́ ẹ rí tí mò ń ṣe yìí torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni ẹ rò ibi tí ilẹ̀ Yorùbá dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn èèyàn tó ẹ wo bí wọ́n ṣe ń jẹ́ àwọn ènìyàn wa gbé gbogbo ẹ̀ pátápátá ni mo fẹ́ kẹ́ ẹ rò gbogbo ẹ̀ pátápátá ṣùgbọ́n ẹ gbọ́ mi o tó bá máa dogun ọgbọ́n yín ni yóò ti wá tó bá máa dìjà ọgbọ́n yín ni yóò ti wá Bankole wà lè mi Ọ̀rànmíyàn mò ń bẹ́ẹ̀ lé togun mò ń bẹ́ẹ̀ lé tìjàtìjà kò sí nǹkan tó ń bọ̀ tí agbára Ọlọ́run ò gbé tó bá máa dogun ọwọ́ yín ni yóò ti wá ṣùgbọ́n mò ń sọ fún yín wípé àwọn àgbààgbà ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ti dákẹ́ mo ti gbọ́ àlàáfíà ni mò ń pè fún bíi togun kọ́ ṣùgbọ́n tó bá máa dogun ẹ rí pé mò ń tẹnumọ́ ọwọ́ yín ni yóò ti wá ẹ má lọ bí campaign kankan ẹ fi Ọlọ́run àti àwọn ènìyàn wọ̀nyí lẹ̀ ẹ jẹ́ kí ẹ máa wo bó ṣe fẹ́ lọ ẹ máa wo ìgbẹ̀yìn ọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọ ogun Ọ̀rànmíyàn mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ọmọ Oòduà mo kí yín Ọlọ́run ọ̀gá ògo jùlọ tó bá Síríà jà nítorí àwọn ọmọ Ísírẹ́lì yóò gbà wá lọ́wọ́ gbogbo ìkà àti ọ̀dájú tó ń yọ ilẹ̀ Yorùbá lẹ́nu.